ọ̀rọ̀ lórí owó ìná mi Gani Adams gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn yín ẹ bá ẹ dákun ẹ pè wọ́n wálé o kọ́ má dá wàhálà sílẹ̀ nílẹ̀ káàró òjìire Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ káàró òjìire ẹ dùn kó wàhálà bá wálé o ọ̀rọ̀ lórí owó ìná mi ẹ sáfẹ́ gbowó bí ìdásílẹ̀ ẹ fẹ́ gbowó ní OPC kí ló dé tẹ̀ ṣe jáde láti bí ọdún bíi méjì mẹ́ta tá ìdí wà lù ẹ sì ti pọ̀ gbogbo yín lẹ wà káàkiri ilẹ̀ káàró òjìire ìlú tó PC wà bọ́ ti dáwó ẹ mọ̀ dá sí ẹ̀rọ àfisọ́dọ̀ olóyè tó ń bẹ̀ dòwó lẹ̀ kó máa ṣiṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ fẹ́ dá sí ẹ̀yin náà jáde ẹ wọnú gbó lọ ẹ lé àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ wa ẹja lé ẹlẹ́yàwó lọ ká fà gbọ̀wá bẹ́ẹ̀ nìyẹn ẹ dákun bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa ó máa jẹ́ wa lọ́rùn ju pé ká má rẹ̀ nìkan kan ìyẹn ni wípé ẹ̀ ń fẹ́ kí ọ̀rọ̀ yìí ìjínigbé àwọn Fúlàní ìpàṣẹkúpalẹ̀ àwọn Fúlàní wọ́n gbé fún yín ní kọ́ńtíráàtì ó túmọ̀ sí pé olóyè Sunday Igboho bà kọ́ńtíráàtì yín jẹ́ kò jẹ́ kí wọ́n gbé kọ́ńtíráàtì fún yín bẹ́ẹ̀ bá jókòó tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfànṣá sí Sunday Igboho nígbà tẹ́ yìí kọ̀ tẹ́ ìgbà wálẹ̀ tí Sunday Igboho sì ń gbìyànjú láti rí pé ipa àwọn aráabí yóò ká wa ẹ̀yin wá bínú ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Sunday Igboho bí ọ̀pọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa pátá làá jáde làá gbébọn fúnra wa dáadáa gbogbo wa. ẹ̀yin èèyàn mi ẹ wò ó gbẹnu tán o ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ibà Gani Adams wípé kí ló ṣẹlẹ̀ ní pé nígbà tí olóyè Sunday Igboho tó wà ní Benin Republic nínú àhámọ́ nígbà náà lọ́hùn-ún pé ṣèbí ogun Fúlàní ó ti ń jalẹ̀ Yorùbá kí ló dé tí ibà Gani Adams kò jáde pẹ̀lú àwọn OPC ẹ̀ ní táìmù náà lọ́hùn-ún kí ó kojú àwọn Fúlàní wípé ó ṣe jẹ́ wípé nígbà tí olóyè Sunday Igboho dé tí ó bẹ̀rẹ̀ sí í kojú àwọn Fúlàní ajínigbé nígbà náà ni ibà Gani Adams ṣẹ̀ wá jáde tó ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho àti àwọn OPC mẹ́mbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho tí wọ́n sì sọ pé ibà Gani Adams pé ó lágbára òun ló kájú Fúlàní kí ló dé nígbà tí olóyè Sunday Igboho tí ì dé nígbà tó sì wà ní Benin Republic kí ló dé tí ibà Gani Adams tí kò jáde ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun náà ni bàbá tẹ̀ ń wò lókè yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí náà ni wọ́n ti tú báyìí o tí wọ́n ṣàlàyé fún àwọn ọmọ Nàìjíríà wípé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé ibà Gani Adams pé kọ́ńtrákìtì ló fẹ́ fi ọ̀rọ̀ ààbò ṣe láti ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì pé ìkíní pé ṣùgbọ́n nígbà tó lóyè Sunday Igboho dé ó ṣe lọ́fẹ̀ẹ́ ó mówó lọ́wọ́ ara rẹ̀ láti organize àwọn èèyàn pé pàápàá jùlọ lórí ètò ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí pé fúnra olóyè Sunday Igboho ló mú owó tó fi repo sí mọ́tò tó organize àwọn boys ẹ̀ ìyẹn ìlú ẹkùn pé fún ìdí èyí pé níṣe ló bà kọ́ńtrátì jẹ́ fún ibà Gani Adams anyway kó má jẹ́ pé ẹnu mi lẹ ti ń gbọ́ mo kàn sáré ṣàlàyé díẹ̀ ni ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí àsọgbọ́rọ̀ síwájú lẹ́nu àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kan subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn fún wa ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwó yín ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ sọ̀rọ̀ tí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàró òjìire só tẹ́ ẹ̀yin lọ́rùn ìbéèrè kejì ni wípé àti rí ìkan nínú àwọn mọ̀lẹ́bí yín táwọn Fúlàní pa àbí nínú àwọn ọba yín nílẹ̀ káàró òjìire ẹ̀ tí ì rí nínú wọn tí wọ́n jí gbé tí wọ́n sì pa ó yẹ kí n sọ̀rọ̀ sí yín àmọ́ èmi ò kí ń gbàgbé oore kò sí kékeré oore péyàn bá ṣe mí lóore ọjọ́ kan gbogbo ọjọ́ ayé mi mú àwọn ti oore náà ni ìjà ọmọ ẹjọ́ ẹ̀fù tẹ́ ẹ jà tẹ́ ẹ ṣẹ́gun tẹ́ ẹ jẹ́ kí ilẹ̀ káàró òjìire kẹ́yìn oore ò ní jẹ́ bú yín oore ò ní jẹ́ sọ̀rọ̀ ń pa yín lọ rẹpẹtẹ tí ò ní jẹ́ sọ̀rọ̀ àléébù sí yín torí pé kíni ẹni bá ti gbàgbé oore kò lè rántí ohun tó da nínú ayé rẹ̀ ẹ dákun ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ọmọ káàró òjìire mo fẹ́ bẹ̀ yín ni mo fẹ́ lo àpèbọ̀ fún yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Gani Adams ó fẹ́ lè dúdú báyìí lọ pàápàá jùlọ ọba Ọ̀jájá ti Ọ̀ọ̀ni Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ kí ẹ dáwọ́ tí ń ṣẹlẹ̀ yìí ẹ má jà pé ilẹ̀ káàró òjìire sí méjì rẹ má jà là ètí ìrẹ́lẹ̀ ìkọjá pé ká là bẹ́ẹ̀ bá paná ogun iná ọ̀dẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí láàrin olóyè Sunday Igboho àti ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ káàró òjìire ẹ̀ẹ́dùn tó wàhálà bá wa ní o ilẹ̀ káàró òjìire yóò padà sílẹ̀ fáwọn Fúlàní láti wọlé sí wa lára dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sì ń sìnkà ìmọ̀ kàkó àwọn ẹ̀yà kan ni tí wọ́n fẹ́ mú ọmọ káàró òjìire lẹ́rú àwọn tó sì yẹ kó pè wá jà kó jà ìjàgbara wa àwọn náà ní bẹ̀rẹ̀ sí bára wọn jà yìí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá síra wọn káwa bí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí bí ó sì paná tá a paná rẹ̀ tí agbára wọn ní fi ká wa ṣùgbọ́n tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá sí Sunday Igboho nígbà tẹ́ ẹ̀yin kọ̀ tẹ́ ìgbà wálẹ̀ tí Sunday Igboho sì ń gbìyànjú láti di pé ipa àwọn aráabí yóò ká wa ẹ̀yin wá bínú ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Sunday Igboho pẹ̀lú adúlọ̀ èpè tí ìwọ̀nba lé ilé tó ń sẹ́ lórí ọmọ káàró òjìire gbogbo àwọn ìbúra tẹ́ ẹ ti búra àwọn èpè tó ń sẹ́hun
ṣé o ti rí wípé orí ara rẹ ló ṣépèlé ó ti dalẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè níbẹ̀ nù torí gbàtà ìbúra ẹ ní gbogbo tó wù kó dé ẹ ní dojú ìjà kọ ilẹ̀ káàárọ̀ òjìrè àwọn tẹ́ ẹ wá dojú ìjà kọ báyìí ọmọ ogun ni wọ́n o ṣé ará Ghana ni wọ́n ni àbí Côte d'Ivoire àbí ara àwọn Boko Haram lẹ́ dojú ìjà kọ lórí wípé ó bẹ̀rẹ̀ sí ní jáde ó bẹ̀rẹ̀ sí ní dáàbò bo àwọn èèyàn rẹ̀ kò sí ní tẹ́ ẹ̀ pé ẹni content creator bó bá jẹ́ content creator ni ẹ dákun bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa ó máa jẹ́ wa lọ́rùn ju pé ká má rẹ̀ nìkan kan ìyẹn ni wípé ẹ̀ ń fẹ́ kí ọ̀rọ̀ yìí ìjínigbé àwọn Fúlàní ìpàṣípàdé àwọn Fúlàní tí wọ́n gbé fún yín ní kọ́ńtíráàtì ó túmọ̀ sí pé olóyè Sunday Igboho bà kọ́ńtíráàtì yín jẹ́ kò jẹ́ kí wọ́n gbé kọ́ńtíráàtì fún yín ó mọ̀ sí ní láàánú o ẹni agbójú okùn lé òjẹ́ ni ẹgbà gbogbo ẹ̀yin tá a fi ṣe tá a rò pé ẹ̀ gbalẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀ sì fọwọ́ lé máa ẹ̀ wò lẹ̀ káàárọ̀ òjìrè tó fi ń bàjẹ́ tó sì kàn yín tẹ́ ẹ̀ sì rí pọ́kàn yín gbọ̀ngbọ̀n ojú àgbà mi ti fún yín o ẹ wo àwọn ìlú kan tí wọ́n ti sọdá horo ẹ sì wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí aláàbò ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ sì jókòó bẹ́ẹ̀ sì ń wòran wa ó kù díẹ̀ káàtó bí nǹkan bá bàjẹ́ aláti wá ọ̀nà bá ṣètò ni mo wá pè ẹ̀yin lọ́ba nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ jáde gba yín nílẹ̀ káàárọ̀ òjìrè olóyè Sunday Igboho àti ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ káàárọ̀ òjìrè làwọn méjèèjì sẹ́yìn lọ́ba yòó nílé ìpaná rẹ̀ ni àbí ẹ̀yin àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀ nígbà àwọn méjèèjì ká ẹ̀ wá parí tí wàá wọ̀ tí ń bẹ láàrin wọn ẹ̀ tún fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ ìjà láàrin Ọọ̀ni Ifẹ̀ àti ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀ tún fẹ́ pin bẹ́ẹ̀ tó jẹ́ fásọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́ba wa tẹ́ ẹ súnmọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ ń bẹ lórí ipò yálà ó jẹ́ politician olóṣèlú àbí ó jẹ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ dá sí rògbòdìyàn tó fẹ́ ṣẹlẹ̀ yìí o tí erin méjì bá ti jà koríko bẹ̀rù ní tètè gbé nílẹ̀ Ìgbòho bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní òkè sí Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní o má ṣiṣẹ́ ẹ̀ tìyẹ kò ní o má dáàbò bò bẹ́ẹ̀ bá rìn tẹ́ ẹ bá kọra kò sí yẹ kó jẹ́ ìjà kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀ òjìrè àti ààbò tí ń gbé nílẹ̀ káàárọ̀ òjìrè ló ṣe kókó ìgbà tẹ́ ẹ bá sì lè gbà wá tẹ́ ẹ wá jáde tó jẹ́ pé ẹni tí tó fẹ́ gbà wá náà lè tún dojú ìjà kan ó túmọ̀ sí pé ó tẹ́ ẹyin lọ́rùn èyí tẹ̀ ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àìmọ́jáde yín ni bẹ́ẹ̀ ni bá wá ń bínú kí ni kí Àgbẹ̀kọ̀yà ó ṣe ìbà Gani Adams ẹ dákun ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn yín o ẹ jẹ́ kó mọ̀ wípé ilẹ̀ káàárọ̀ òjìrè tó ń ṣẹlẹ̀ kì í ṣàsìkò ìjà lélẹ́yìí kì í ṣàsìkò ẹ̀sìn lélẹ́yìí láti ṣẹ́gun lórí àwọn bandits àwọn kidnappers àtàwọn terrorists tó wọ ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀yin náà wo gbogbo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀wọ́ oúnjẹ ń bẹ ń gbòòrò àwọn àbẹ̀wò ilé ìlókò àwọn àbẹ̀wò ilé ìrodò láti fẹ́ já gbogbo tá a rà wádìí ọ̀wọ́n gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ dáná oúnjẹ gáàsì tá à ń lò ó ti do tó wọ́n tá ò lè rà mọ́ kílò gáàsì kan ti do 2,500 naira aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò rẹ̀ dápẹ́ bá wa wá nǹkan sí àìtíjẹun wa nílẹ̀ káàárọ̀ òjìrè káàtì ẹ̀gbà wípé epo wọn aṣọ ẹ̀kọ́ sí owó òsínta àwọn Fúlàní náà tó ń pa wá pakúpa ọdún wo látòṣì lè gbà ọ̀rọ̀ lórí owó ìná mi ẹ sáà fẹ́ gbowó bí ìdásẹ́gbẹ́ ẹ fẹ́ gbowó ní OPC kí ló dé tẹ̀ ṣe jáde láti bí ọdún bíi méjì mẹ́ta tá ìdí wà lù ẹ sì ti pọ̀ gbogbo yín lẹ wà káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè ìlú tó OPC wà wọ́n ti dáwó ó sì tẹ̀ yín lọ́rùn àwọn ìlú kan bẹ táwọn OPC wà bẹ́ẹ̀ gbogbo yín ti kó kúrò lù ìyún pé ẹ̀ ń dúró de kọ̀mándáǹtì tí ó sọ pàṣẹ fún yín pé kẹ́ ẹ múra àjálẹ̀ gbogbo àwọn ìlú tí bẹ ń Kwara àti táwí èwo ni OPC ò sí ń bẹ̀ òye ìbéèrè ni owó ọ̀tá lẹ́tí gbà fún fàdọ́dún tẹ́ ẹ jáde ṣèbí bàtà ẹ jáde àwọn ọmọ káàárọ̀ òjìrè sì wọ́n tì yín lẹ́yìn wọ́n dúró digbí sí yín lẹ́yìn tẹ́ fi débi tẹ́ fi dàràbà tẹ́ fi débi tẹ́ dé yìí bá a bá wo ìpìlẹ̀ yín náà ṣèdá yín náà ya lẹ́yìn ẹnìkan náà ni. bẹ́ẹ̀ bá fẹ́ lọ síwájú ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ mú ti Sunday Igboho ẹ pàtì sẹ́gbẹ̀ kan kẹ́yìn náà jáde kẹ́ ẹ wá ń tẹ́ ẹ ṣe tí ìlọsíwájú ààbò wa yóò fi péye nílẹ̀ káàárọ̀ òjìrè bí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ dákun tí ń ṣẹlẹ̀ yìí náà ni o ẹ fẹ́ bà gbogbo rẹ̀ jẹ́ ẹnìyẹn dàbí lóògbé wọn fẹ́ fọ lẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́dì fúnlẹ̀ káàárọ̀ òjìrè tó ń fẹ́ dákun tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè kò ní jèrè wọn gbogbo tó bá ṣe láàárọ̀ yóò bàjẹ́ ni tẹ́ ẹ̀ bá ti lè wá nǹkan tẹ́ ẹ ṣe sí ẹ dákun ẹ mọ̀ dá sí ẹ̀rọ àfisọ́dọ̀ olóyè Sunday Igboho lẹ̀ kó máa ṣiṣẹ́ tó ń ṣe ẹ bá sì mọ̀ pé ẹ fẹ́ dá sí ẹ̀yin náà jáde ẹ wọnú gbó lọ ẹ lé àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ wa ẹ já lé ẹlẹ́yàwó lọ káfà àgbọ̀ wá bẹ́ẹ̀ nìyẹn àìmásílẹ̀ yìí ó fi hàn pé ẹ mọ̀ọ́mọ̀ dókòó lẹ́ni ẹ mọ̀ọ́mọ̀ lùkìmọ́ lẹ́ni bí ìbá Gani Adams bá tẹ sọ̀rọ̀ sẹ́yìn ò ẹ̀yin ò lè pera yín jọ kẹ́ ẹ wá rò pé n tí bẹ́ẹ̀ lẹ̀ káàárọ̀ òjìrè kẹsì sọ fún ìbá Gani Adams pé ibi ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ṣe lọ yóò ṣe bí àwọn tiwa lẹ́ni fi gbé OPC kalẹ̀ àmọ́ wípé yóò padà ṣàǹfààní fún yín láti ìgbà tó sì sí ṣàǹfààní fún yín náà ẹ wá ní tẹ́ẹ̀kì sọ fọmọ káàárọ̀ òjìrè ju pé kẹ́ ẹ wá jáde báyìí kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá olóyè Sunday Igboho jà pé kí ló dé tó fi jáde tó fi dáàbò bo àwọn ọmọ káàárọ̀ òjìrè nítorí pé ẹ fẹ́ gbà ní kọ́ńtíráàtì bó bá jẹ́ pé ẹni ó gbà yàwó níyàwó lẹ́ẹ̀ fẹ́ dá sí láì gbàṣẹ lọ́wọ́ ìjọba ẹ̀ dá sí ẹni wọn jẹ ń gbèsè tẹ fẹ́ lọ dá sí ẹ padà dá sí
ẹni tó jẹ̀yàn lówó tí ò sọ ẹ̀yin náà mọ̀ bẹ̀ ṣe ń gbé bọ̀tẹ̀ lọ fi ń ká wọn mọ́lé tẹ̀ fi mú wọn wá síbi tẹ̀ ti ń jókòó tẹ̀ dájọ́ ẹjọ́ kẹjọ́ owó dìgbà tí yóò yẹ kẹ́ ẹ̀ jáde kẹ́ ẹ̀ dáàbòbò ilẹ̀ káàró jire ẹ̀ wá ní ẹ̀dúró de àṣẹ lọ́gbọ̀n ọ̀tá ni ó dìgbà wọ́n bá pa wá ìgbà ńlá ẹ̀tọ́ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ̀ dáàbòbò ilẹ̀ káàró jire ẹjọ́ ẹ̀yin náà wò nígbà tí mo sì sọ fún Ìbà Gani Adams bí oṣù bíi mẹ́ta sẹ́yìn tí mo ṣe fídíò lórí fọ́lọ́ mi mo sọ fún wọn wípé bí wọ́n bá bí mo ṣe ń wò yìí ìgbà tí wọ́n bá padà jáde síta ó ti ṣe kí wọ́n má níyì mọ́ òun lẹ wá jáde báyìí o ẹ dákun ìbéèrè tí mo wá béèrè lọ́wọ́ yín ṣe ti wá níyì báyìí orí yìí wọlé wọ́n bà ẹ̀yin náà wọlé bẹ́ẹ̀ fọwọ́ yín báwọn ọmọ káàró òjìrè ṣe ń ṣépè tí wọ́n bú yín lórí wípé ìgbà tó yẹ ká ẹ jáde ẹ ò jáde ẹ wá fẹ́ pàtàn ta ni ò ní páàsì gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ń wí ta ni ò ní tàn èwo ló ní tàn dáadáa níbẹ̀rẹ̀ yín bẹ̀ kí lẹ fẹ́ sọ fún wa nípa ọ̀rọ̀ Sunday Igboho tí ò ṣẹlẹ̀ sẹ́yìn náà èwo la àmọ̀tọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe dẹ́gbẹ́ OPC sílẹ̀ èwo la àmọ̀ bí Sunday Igboho náà bá gba ọ̀nà kan sáà náà ló padà jáde kò sẹ́ni tí ò lè ronú pìwàdà bó bá jọ́wọ́ náà ló ń wá ẹjọ́ wá owó àkọ́kọ́ rí àbùkárí àbò ń tà fẹ́ Ìbà Gani Adams oyè tẹ́ ẹjẹ́ oyè àgbà ni bẹ́ẹ̀ bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin náà ti gbàgbá ẹ̀ fọwọ́ wọnú ni o gbogbo tẹ́ ẹ bá àti gbogbo tẹ́ ẹ náà èmi náà mọ̀ wípé oore káàró òjìrè ṣòro ṣe Sunday Igboho tó jáde náà gan fúnra ẹ̀yin náà gbọ́ bá àwọn ọmọ káàró òjìrè nínú àwọn ọkọ̀ abẹ̀mùfẹ́fẹ́jẹ́ tí wọ́n fẹ́ kí àwọn Fúlàní jọba lórí wa nílẹ̀ káàró òjìrè bí wọ́n ṣe ń bá a jà bẹ́ẹ̀ náà ni wọ́n bá yìí náà jà lápá kan pé bóyá yìí náà ni wọ́n ní jáde àwọn kan náà dìde wọ́n bẹ̀ sí ń bá yín jà oore Yorùbá tó sọ̀rọ̀ ṣe àwọn tí ń bẹ́ẹ̀ lẹ́yìn olóyè ònílájú rẹ̀ lẹ́ẹ̀kí tàbùbọ̀ kò wọ́ ó yé mi dáadáa pé ìtara pé ohun tó yẹ kí wọ́n ṣe lásìkò tí wọn ò ṣe lè fi dákẹ́tẹ̀ sí wò wọ́n hàn ṣùgbọ́n tá a bá wo dúdú fọ̀n á ọ̀rọ̀ adé egun olóyè Gani Adams ẹ dákun ìfọwọ́wọ́ ní o ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ ìjàkọ́ ẹ pé àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn yín gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn yín ẹ bá ẹ dákun ẹ pè wọ́n wọlé o wọ́n má dẹ̀ wàhálà sílẹ̀ ńlẹ̀ káàró òjìrè o ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ àwọn bandits ọ̀rọ̀ kidnapper àwọn Fúlàní Islamization òun ló ń bẹ lẹ́yìn náà má tún gbé ti yín sí o bí ọ̀pọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa pátá làá jáde làá gbẹ̀mọ̀ fúnra wa tá a dáàbò bora wa ẹni ọ̀gbà bá sọ fún mi gẹ́gẹ́ bí àwọn àgbà tọrùn ẹ̀ làá kọ́wọ́ o àwa náà ń wòran yín o ìtú tẹ́ ẹ fẹ́ pa bóyá ẹ fẹ́ ní kí Sunday Igboho kó padà sínú ilé mi o kó má ṣe kankan mọ́ ẹja mọ̀ ẹyẹ pẹkọrọ mọ́ sọ láàrin àjẹmọ́ ní pẹkọrọ ibi tẹ́ ẹ bá lọ nílẹ̀ káàró òjìrè ẹja mọ̀ ṣe ẹ fẹ́ kó lóye Sunday Igboho kó má jáde mọ́ kó padà sínú ilé mi ẹ̀yin fẹ́ jáde kẹ́yìn wá ṣiṣẹ́ kẹ́yìn wá gboríyìn ẹ dákun gbogbo ẹ̀yàn ọmọ káàró òjìrè ẹ fi olóyè Ìbà Gani Adams sílẹ̀ ntọ́ bá ẹ̀já gbà wọlé bẹ́ẹ̀ ẹ̀já tó wọ́pọ̀ pẹ̀lú àwọn méjèèjì kí ìtẹ̀síwájú ìlọsíwájú ààbò àti ohun tó dáa nílẹ̀ káàró òjìrè kó ṣeé ṣe. ẹ̀yin èèyàn ẹ wò ó inú fídíò yìí lẹ ti máa gbọ́ ohun tẹ́ ẹ̀ gbọ́ rí nípa Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho kí ni ìyàtọ̀ láàrin àwọn méjèèjì báwo ni àwọn méjèèjì báwo náà ṣe bẹ̀rẹ̀ kàríà wọn gẹ́gẹ́ bí jagunjagun ogun mélòó lolóyè Sunday Igboho ti jà ogun mélòó ní Ìbà Gani Adams ti jà ṣé lóòótọ́ lolóyè Sunday Igboho máa ń pe ìbọn báwo ni olóyè Sunday Igboho báwo ló ṣe escape ọba Lamidi Ládọjà nígbà tó sì wà gẹ́gẹ́ bí gómìnà báwo ló ṣe gba ọba Lamidi Ládọjà là kúrò lọ́wọ́ ikú ogun wo ló ṣẹlẹ̀ ní Àkúrẹ́ tó lóyè Sunday Igboho kó tó di pé wọ́n declare wanted now báwo ló lóyè Sunday Igboho gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ kàríà ẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ Tòkunbọ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ta ló sọ lóyè Sunday Igboho ní Sunday Igboho ṣé ọwọ́ bàbá olóyè Sunday Igboho ni olóyè ti jogún agbára ni àbí ó níbì kan pàtó tó lọ ta ló rò olóyè Sunday Igboho lágbára inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò ẹ má wàá gbàgbé ẹ jọ̀ọ́ bá a ṣe ń wo fídíò náà lọ ẹ sáré bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ni subscription kò sẹ́ni tó máa jáwó yín ọwọ́ yín tẹ́ fi wá ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n ó yá ẹ jẹ́ ká jọ wò ó. nítorí tá a bá máa sọ wá ní Sunday Igboho jagunjagun ní social media ni ṣé social media ti dé láyé ogun mo dá kẹ́kẹ́ ṣé Sunday Igboho kò bá yín dùn kankan kí ló fẹ́ bá yín jà sí ṣọ́pìsì ló fẹ́ bá yín jà sí ni àbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí ò lówó lórí ọ̀nà lásán ni kò mọṣẹ́ kò ṣe gbá àìmọṣẹ́ rẹ̀ ló fi lé Sálísù kó mẹ́mu ó mọṣẹ́ kò mọṣẹ́ ó rí ẹni táyé bá ń fẹ́ kì í lárùn kankan lára wọn. ṣé tí àwọn gbẹ̀gìrì ẹ jẹ́ kánúnù ká máa jẹun lọ bójú bá kú ọkàn ò ní kú o. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó sì rántí ẹni mọ̀ ọ́ gbọ́. nítorí ọ̀rọ̀ a máa yọ obì bẹ́ẹ̀ la sì máa yọ idà nínú apó.
gbogbo ẹni wọ́n bá sì kọ́ nílé rẹ̀ orí kò ní sọ pé tàgbàlagbà báwo nítorí ẹnu ẹnìwọ náà wà ní ó jẹ́ ń ké sí gbogbo àwọn ọmọ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá bàbá wa Gani Adams wípé àwọn fọ́nrán kan wà tí mò ń bá pàdé fúnra mi tá a sì wò wípé a gbọ́dọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC àbáwọn tó bá súnmọ́ bàbá wa Gani Adams ká pè wọ́n sí àkíyèsí àtàwọn ọmọ Yorùbá míì náà bẹ́ẹ̀. Orí bá a bá ti wáyé páàrí láàrí mo kí Space TV mo kí ìyá mi Oyèkánṣọ́lá mo kí Wálé Ọlálẹ́yẹ mo kí gbogbo àwọn tó wà ń bẹ̀. Orí iṣẹ́ bọ́ iṣẹ́ oògùn bá a bá ti wáyé páàrí láàrí. Kádàrá tóníkálùkù kọ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò tóníkálùkù wáyé ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà tóníkálùkù ó lò ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò tọ́lọ́hun sọ pé ìràwọ̀ oníkálùkù táyọ̀ ọmọ fẹ́ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ò ní bí mo bá bú Ààrẹ Gani ìyẹn ò ní kí gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn wọn di àwọn ọmọ lẹ́yìn olóyè Sunday Igboho ìyẹn ò sì ní gbogbo ẹni tó ń kàbùkù olóyè Sunday Igboho káwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ kí wọ́n dẹ̀yìn ọmọ Ààrẹ Gani Adams ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ máa ń dùn yàn kan jìyàn kan lọ tó ọba fẹ́ rà sí kàn sí wa tí wọn ò ní bẹ́ jà bákan ibi ọba fẹ́ sí àásìrí ń bẹ̀ tí ó dájú mo kí Aṣíwájú Ògúnlẹ̀yẹ ọmọ wọn lọ́yọ̀ọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà orí lára àǹfààní nǹkan tí mo wá láǹfààní tí mo fẹ́ sọ fún wa ni wípé olóyè Sunday Igboho kèé ṣòní lolóyè Sunday Igboho ti ń bẹ kásìmọ́ tanra wa kèé ṣòní kò ń ṣàná láàrẹ Gani Adams ti ń bẹ àmọ́ olóyè Sunday Igboho kọ́ṣẹ́ lábẹ́ Ààrẹ Gani Adams oníkálukú ń ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò wá nídòní látijọ́ tí olóyè Sunday Igboho ti ń ṣọdẹ rẹ̀ kò ṣọdẹ kan rí kó wá ní ẹran yìí òun ò rí pa Ààrẹ Gani Adams wá gbà mí kalẹ̀ bàbá mi Ìdòwú bẹ́ẹ̀ náà ni Ààrẹ Gani Adams ò ṣọdẹ kan rí kó ṣẹ̀ṣẹ̀ wá máa ké sí olóyè Sunday Igboho wá rà mí kalẹ̀ orí kò mú lẹ́nu kò mú létè ló lè ṣọpa lápẹ́pẹ́ onísùúrù ló lè ṣọpa lágídí àti dá wọn lákàndá orí gbogbo ẹ̀yin oní eye service lẹ́yìn bá Gani Adams àtẹ̀yin oní eye service lẹ́yìn olóyè Sunday Igboho ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ yọ̀ ìdí tí mo fi ń ṣe léyìí kìí ṣe pé mò ń bẹ̀rù àwọn àjọ OPC no kìí sì ṣe pé ọ̀rọ̀ kan ni wọ́n sọ tá a lè sọ no àmọ́ onílù ò ní fẹ́ jí ó tú ogun abẹ́lé tá à ń kó jara wá tó gẹ́ ogun tá ti ń wọlé wá ẹjẹ́ àkọ́kọ́ láǹfààní ká pagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀ náà ká tó máa faṣọ ara wa ya yánkanyànkan ẹ ra wọn ọmọ kéékèèké wọ́n má rẹ Gani Adams wọ́n mú sọ́wọ́ ara wọn ọmọ kéékèèké lọ́dọ̀ wa náà wọ́n máa bú olóyè Sunday Igboho láàrin mi àti ẹ ṣé wọ́n bí fùrọ̀ yálà yẹn nìkan kan yín re kórìgbò òun wájú báyìí kò wá ní Sunday Igboho you are mad bóun ò sọ̀rọ̀ ìfọ́tí tí ó ti dún ní agbárí rẹ ìgbé ó dàpọ̀ mọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni èèyàn kan ò lè rárẹ̀ Gani Adams ń ta kó nawọ́ sí pé Gani bọ́ síbí social media ló fún gbogbo oníkálùkù láyọ̀yọ̀ kò wá sí kankan táwọn méjèèjì gbé lọ́wọ́ tójú wípé they are our warriors láyé Ògèdèngbé Agbógungbòrò àwọn kan ni wọ́n jọ jagun láyé Kọ́mí àwọn kan ni wọ́n jọ jagun gbogbo tí ó bá ti pé méjì someone has to be foolish for wisdom to have value
gbogbo tí ó bá ti pé méjì kì í ṣòye èrè ló fi jẹ́ wípé nínú ilé bí ìyàwó ó bá pé méjì ẹ̀ ní mẹni tó bẹ̀rẹ̀ dùn ló máa mú baálé ilé jókòó wípé ta ló ti dáná tán nínú yín káwá ní Ìgbòho Gani ẹjẹ́ asinmi bó tó wóró ẹsinmi bó tó yẹ kí ẹnu ẹsinmi àròyé orin tí ọ̀ká gbọ̀n tá a bá wò ó bí Ìgbòho ṣe bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ yàtọ̀ sí bí Gani ṣe bẹ̀rẹ̀ bóníkálukú ṣe ń ṣọdẹ tiẹ̀ ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ orí àmọ̀tẹ́kùn ṣọdẹ kìnìún ṣọdẹ a ò lè ní kí àmọ̀tẹ́kùn kó tẹ̀lé kìnìún bóníkálukú ṣe ń ṣe ọdẹ tiẹ̀ yàtọ̀ọ̀tọ̀ àmọ̀tẹ́kùn a máa yọ gọ́lọ́gọ́lọ́ ẹkùn abẹ́ jìgàjìgà dandan kọ́ ó ní pẹ̀lẹ́ lakọ ó lábo Ìgbòho kọ́ṣẹ́ Ìgbòho iṣẹ́ kí ni wọ́n ń kọ́ bá a bá dúró lọ́jọ́ kìíní àná ta ní Ìgbòho gbàṣẹ ogun Fúlàní ó ti kó wa lẹ́rù lọ́jú bó ti yẹ lọ ọ̀nà tẹ́yìn máa rìn ní ẹ̀rìn ẹ má fi Ìgbòho kọ́rọ̀ sọ ọ̀nà tẹ́ lè rìn ní ẹ̀rìn bẹ́ẹ̀ bá wò pé bí tí Ìgbòho ṣe dé kò tẹ́ ẹ̀yin lọ́rùn ẹ̀yin náà tẹ̀síwájú. Overtake is allowed in the journey of life, but don't overspeed because overspeed kills. Àwọn èèyàn ti ń rí yín gẹ́gẹ́ bí onílára olówó. Ló fi jẹ́ pé in terms of arms of government, a ní navy, a ní air force, a ní sójà, a ní ọlọ́pàá, oníkálùkù ń ṣọdẹ kí security lè wà lù ní bí Sunday Igboho bá dapá kan mú káwọn ọmọ Gani náà níbi kan mú. Ló fi jẹ́ pé ayé ò ṣe kó fẹ́yẹ̀ kan. Nílẹ̀ Ìgbò, a ní tòǹbòlò, a ní àsádìdòkúbọ̀. Kí ló dé lọ́dọ̀ tiwa? Gbogbo àwọn tó jẹ́ aṣọ yìí wá làwọn fàyà. Ni mo ṣe ní àìrìnpé ijò ní jẹjò níyà bọ́n ká bá síwájú tí sèbé tẹ̀lé. Ta ló fẹ́ kojú àfàyàfà? Gbogbo àwọn ọmọ tó ṣe wípé bí wọ́n bá yìnbọn létí wọn yóò fò fẹ́ǹsì ni o. Gbogbo wọn ní Ìgbòho Gani ṣé bẹ́ẹ̀ náà wá ni. Ẹbí àwọn tó bá jẹ́ OPC tí wọ́n bá súnmọ́ Ìgbòho wọ́n sọ fún ọ pé kì í ṣẹni tó lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa rẹ lòmíì wọ́n ní Sunday Igboho jagunjagun orí social media ni pé ká lọ wo rẹ́kọ̀dù ààrẹ Gani ní 1993 bẹ́ẹ̀ ni ààrẹ Gani participated very well back then láyé ogun mile 12 ogun mile 12 wẹ̀ lè fi wí odidi country Alhaji Ibrahim Ẹlẹ́yẹlé ọmọ Ẹ̀gbá ọmọ níṣàbí ọmọ agbègbè àkàlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlówó lọ́wọ́ alágo ọ̀ràn yàn tantan wọ́n bí mi láké mo sẹnu gbígbó bí ìjẹgẹ wọ́n bí mi nígbà ògùrà mo gbólóhùn bí ọ̀jẹ̀. Ogun mile 12 ó yàtọ̀ sí ogun odidi country. Àkọ́kọ́ ó ń jagun láàrin àwọn ọba Yorùbá síra wọn ogun mile 12 ò kan gbogbo ọmọ Yorùbá gbà yẹn. Gbogbo ọba aládé ní kọ́ọ̀sì eléyìí gbé ogun mile 12 Èkó nìkan ló mọ̀. Àmọ́ báyé ti rí gbà náà jagunjagun lààrẹ Gani. Ẹ wá jẹ́ á wò olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ ogun tiẹ̀ lógun ìlú sílùú lógun ìgbà náà social media kan ló jẹ́ kólóyè Sunday Igboho ní orúkọ fẹ́yìn tẹ̀ ní làákàyè. Ogun Mọdákẹ́kẹ́ àti Fẹ̀mí tó ṣe wípé egun tó egun
gbẹ̀tugbẹ̀tu tó gbẹ̀tu, afọ́bọ tó afọ́bọ, oníkálùkù ń jà, wọ́n yìnbọn fúnra wọn. Ṣóògùn my 12 tó ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Nítorí tá a bá protect image àti integrity, ẹ má jà fara wa láṣọ yánkanyànkan. Láyé ìgbà tá à ń sọ yìí, ta ló ní fóònù tí ó fi mọ̀ wípé ọkùnrin kan wá látòkè òkun tó kọlà tí wọ́n ń pè Sunday? Láyé lónìí àwa kọ́la fún olóyè Sunday Igboho Sunday. Orúkọ tó rà láti Mọdákẹ́kẹ́ pé àhíbo Sunday yìí ti wá, ó wá láti ìlú Igboho. Sunday ọmọ bàbá Igboho ni wọ́n yọ bàbá kúrò ń bẹ̀ lódi Sunday Igboho. Mo ti sọ nínú ìtàn wípé bàbá tó bí olóyè Sunday Igboho, àwọn bàbá oníṣègùn tí wọ́n ń tọ́jú wárápá, tọ́jú ẹ̀dà, tọ́jú gángangan, wọ́n mọ́ wá ń pè wọ́n ní bàbá Igboho nítorí kò sẹ́ni tó lè pè wọ́n lóko. Bí kí wọ́n mọ̀ lọ pé dádì UK, dádì US, wọ́n wá ń pè wọ́n ní bàbá Igboho. Nígbà tó lóye Sunday Igboho dọ́dọ̀ bàbá, àkílórúkọ ẹ Sunday aníbọ̀nàdọ́ yìí, àbàbá mi ni bàbá Igboho. Ló di Sunday Igboho. Wá wo bí tí ogun ìlú ìṣe lágbára tó ń gbà náà tọ́lọ́run bá wa pẹ̀tù sí. Igboho make his name there. He was declared wanted during the Akure crisis. Fẹ́yìntẹ́ ìbámọ̀ tán, ẹ̀yin ọmọ kékèké tẹ ẹjọ́ OPC lánàá yẹn. Nítorí ọwá ní òkígbẹ́. Tájẹ̀gbẹ́. Ọ̀ní àfọ́bọn. Àwa mú gbogbo àwọn jagunjagun. Gbogbo èyí tí mo sọ yìí kìí ṣe pé mo fi ń dìmọ́ ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Nítorí kéèyàn tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni. Akíntọ́lá jagunjagun ni. Káṣímọ̀ wọ Abíọ́lá ó jagun fúnra Yorùbá. Kó tó wá di pé ó kan Ààrẹ Gani Adams. Nítorí tá a bá máa sọ wọn ní Sunday Igboho jagunjagun orí social media ni. Ṣé social media ti dé láyé ogun Mọdákẹ́kẹ́? Kò tí ì dé. Ẹ ṣèyí òun lé ní. Ẹ̀kejì, sága kan ṣẹlẹ̀ láyé bàbá wa Adédìbú àti bàbá wa Ládọjà. Gbogbo ìgbà yìí social media ò tí ì dé. Adédìbú was the godfather there. Bàbá wa Kábíyèsí tó wà lórí oyè lónìí nílùú Ìbàdàn, ká ní ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ká ṣe ọba kó pẹ́ lẹ́nu. Àwọn ni wọ́n jẹ gómìnà ńgbà náà. Wọ́n wá fẹ́ yọ wọ́n. Ọ̀rọ̀ yìí wọ́n dá wàhálà lẹ́nu Ìbàdàn. Ẹ sì mọ̀ ìjà gbóró làrùn Ìbàdàn. Ló fi jẹ́ pé gbà tí wọ́n bí bàbá Ládọjà wípé ta ló yọ yín, wọ́n ní Adédìbú kọ́ ló yọ mí, Ọbásanjọ́ ló yọ mí. Do you know Ọbásanjọ́ declared olóyè Sunday Igboho wanted nínú sága tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́? Níjọ́ náà lọ́pọ̀lọpọ̀ wò pé bó lọkùnrin yìí ti gbé Ládọjà escape láàrin yìí, nítorí ọjọ́ yẹn náà ni wọ́n parí impeachment wọn. Wọ́n impeach wọn Ìbàdàn, wọ́n fẹ́ gbé wọn l'Ákúrẹ́. Gbogbo àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Béèyàn bá wà nílùú dọ́nà yóò mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀. Ni ó fi di wípé Sunday Igboho yìí ó ń pè bọ́n ni. Nítorí gbogbo president protocol ni wọ́n ti sáṣì gbogbo ẹni tó wọnú họ́ọ̀lù tí wọ́n rí ammunition kankan. Ẹgbà tó dójú ẹ̀ tán tí ròbọ́ndún tàtàtà táwọn ọmọ
bàbá Adédìbú bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn ta wọn àmọ́ bí tí olóyè Sunday Igboho ti rí ohun tó lò ló bí pé ó pè bọ́n ni ó pè bọ́n ni nítorí ó ṣú gbogbo ayé lójú pé kò sí bó ṣe lè rí ìbọn gbé ló bí pé Sunday Igboho máa ń pè bọ́n àṣẹ Ọlọ́run sì ni ṣe social media ló jẹ́ kí Igboho lórúkọ ń dọ́nà lọ́hùn-ún. ẹ gbọ́ ohun tó bí social media ni wípé bá a bá lè ráwọn ìjọba wa dé social media will help us to broadcast to the public, to the general public. Ogun Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa jà wá lókè ògùn tẹ́nìkan kò gbọ́ nǹkankan. 1978 àbí 1976 ni mo gbọ́ wípé Sálísù lòun ti wà nílùú Ìgàngán. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jà wọ́n bàbá wa lókè ògùn ẹ lọ béèrè tán. Ogun Fúlàní ò ń ṣe ohun tó lè Sunday Igboho yìí. Ohun tó wá fún olóyè Sunday Igboho ń go ahead ni wípé bá a bá dóde ìjọba ọ̀rọ̀ yìí ó máa pẹ́ wọn à ní ṣe kankan sí. Tá a bá wo ohun tó ṣẹlẹ̀ láyé Buhari, the killing was much. Kò ṣe pé olóyè Sunday Igboho mọ̀ wípé àwọn gómìnà àwọn laláṣẹ inú ìlú àmọ́ tá a bá dúró dè wọ́n ṣé wọ́n ó pa wá tán ni gẹ́gẹ́ bí ààrẹ Gani ṣe ń láwọn dúró pàṣẹ. Láti ọdún yìí ká ní olóyè Sunday Igboho síwájú ta ló fẹ́ fún wa láṣẹ pé ẹnì ṣó ń bẹ̀. Ṣíṣíwájú olóyè Sunday Igboho ni wọ́n fi roko dá lókè ògùn dì sí. Ìwọ̀n bóúnjẹ tí wọ́n rí jẹ́ bẹ̀ ó fi wọ́n lọ́kàn balẹ̀. Lẹ́nu ìgbà tí olóyè Sunday Igboho náà jókòó ẹ mọ adúrú wàhálà àti ìdààmú tó ṣẹlẹ̀ ni. So ọ̀nà tí bá Gani Adams fẹ́ gbà káwọn gbà á kọkùnrin rédíò kọbìnrin rédíò àníkéjò mọ́ ti lọ. Olóyè Sunday Igboho kò bá yín dùn kankan. Kí ló fẹ́ bá yín jà sí? Showpiece ló fẹ́ bá yín jà sí ni àbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè tí ò lówó lórí ọ̀nà lásán ni. Kí wá la wá ń bínú ara wa sí? Kò sì sínú ẹgbẹ́ OPC dábàá ní bóyá bí ẹgbẹ́ onímọ́tò tí lágbájá bá lọ́dún mẹ́rin wọ́n ó yàṣẹ́ fún lágbájá. Ẹ já sí mi. Gbogbo èyí tí mò ń ṣe yìí ẹ má wò wípé ọ̀rọ̀ yìí ti dùn wọ́n gan rárá o. Mò ń wò wípé àsìkò tá a wà yìí ká pínra wa lé rárá o. Mi ò bẹ̀rù o. Ṣùgbọ́n àpọ́nlé ni ká fúnra wa nítorí ogun ti wọlé tọ̀ wá. Kò mọṣẹ́ kò ṣe gbá àìmọṣẹ́ rẹ̀ ló fi lé Sálísù kó bẹ̀rù. Ó mọṣẹ́ kò mọṣẹ́ ó rí ẹni táyé bá ń fẹ́ kì í lárùn kankan lára o. Ìfẹ́ tí gbogbo yín fi ààrẹ Gani ìyẹn ò ní kí àwọn tó jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho di ti Gani. Bẹ́ẹ̀ ni àwọn tó fẹ́ ti Gani ìyẹn ò ní ká gba ààrẹ Gani jẹ́ kí wọ́n wá di ti Sunday Igboho. Ẹ jẹ́ àkọ́kọ́ lọ mú yẹn. Kò sí bẹ́ẹ̀ tí lè bàjẹ́ tó kẹ́ Gbàgbówó jẹ́ dọ̀la. Àwọn kan sọ fún ọ wípé Ìgbòho làwọn gbà fún. Orí nǹkan kékeré báyìí lèèyàn máa fi kọ̀fíìsì yàn. Ìwọ̀nba ogun táàrẹ Gani Adams jà ní 1993 ló fi kọ̀fíìsì àwọn èèyàn. Ó wá rí ogun Mọdákẹ́kẹ́ kọ́ ló lóye Sunday Igboho fi kọ̀fíìsì àwọn èèyàn. Bẹ́ẹ̀ ogun Àkúrẹ́ lẹ́yìn Ládọjà kọ́ ló fi kọ̀fíìsì àwọn èèyàn. Orí kí lọ kojú Fúlàní nígbà tí ọmọ Yorùbá nílò rẹ̀ ló fi kọ̀fíìsì gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àfi ìjọ tá a bá rẹni tó pa supasídì rẹ́kọ́ọ̀dù yẹn láyé tó ní Sunday Igboho náà gbìyànjú ẹ̀rẹ́ nìkan tó ń lọ fèsì wọn tó lọ tó òun tún burú ju Sunday Igboho lọ òun la yóò kí wọn.
àmọ́ tá a bá ń ṣe báyìí ayé ó kàn máa wò yín wọ́n máa fi ń ṣe èyẹ ni o. ayé ó máa ṣe kí ni wọ́n máa wò yín wọ́n sì máa fi ń ṣe èyẹ. ẹ sì máa jẹ́ kí olóyè Sunday Igboho máa ní sympathy sí. mo léyàn kan ó ní ìgbà tí ààrẹ Gani Adams olóyè ààrẹ Gani ò ní passport nígbà tí ó fi sá lọ tẹ̀bí gbòó fẹ́ sá lọ náà fi mú jẹ́ ńkọ́ ẹlẹ́kọ̀ọ́. Mandela ó sá wá Nàìjíríà, Anabi ó sá kúrò Mẹ́kà nígbà tó gbé ogun lé ó sá lọ sí Mádínà. ọgbọ́ mò ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni o. ṣó wá rí bàbá wa Tinubu, he lived to live for today to come in place. Tinubu also ran away. Tó bá mọ̀ kó mọ̀. During the regime of Abacha, during the Nadeko period, Wole Soyinka also ran away during the Nadeko period. Mo fẹ́ rántí ni o. City Magazine, Dele Mohammed was also part of it. All Bola Ige, they live to live. If Ààrẹ Gani Adams have the opportunity, then he will also live to live. Ìyẹn ò sínú èébú ni Yorùbá fi ní mọ̀jà mọ̀sálà máa kíkanjú lógun, akíkanjú tó bá mọ̀jà tí ọ̀bá mọ̀ tó bá mọ̀jà tí ọ̀bá mọ̀ sá irú wọn gbógun lẹ́bù mí lọ ni. Utilize your brain and make use of your senses. So what are we insulating? Kí là ń sọ? Èébú kọ́ ẹni tó fẹ́ sá lọ tí wọ́n mú kú tọ́nú. Do you want him to be slaughtered? Do you want him to be killed? Iye ò sí nínú èébú tá a fi bú yàn. No. Jagunjagun máa ń fi ibìkan lẹ̀ láti lè jagun ọjọ́ mi. Bàbá wa wò ó nígbà táwọn ará òkè ọ̀dọ́ mọ̀ wípé bí wàhálà yìí ṣe ń ṣẹlẹ̀ yìí báwọn bá pe ààrẹ Gani Adams wọ́n mọ̀ dúró de protocol, àwọn wò wípé tani ò ní dúró de protocol tó lè wá gbà wá kalẹ̀. Gbogbo wọn pariwo olóyè Sunday Igboho wá gbà wá kalẹ̀ bí o, because they knew ọ̀rọ̀ tiẹ̀ máa ń yá. Bàbá Gani Adams ó sì mọ̀ dúró de protocol pé protocol wo wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Igboho lásán tó bá sọ̀rọ̀ wípé à ń bọ̀ nínú ìlú báyìí ìlú yìí ó dẹ̀rọ̀ náà. Kò bí ọ̀tá ìyẹn ò ní kí ayé ó má mú orúkọ ààrẹ Gani Adams àti ààrẹ Gani Adams ní 15 Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun tó lóyè Sunday Igboho jà 6 governors and a lot of senators. No, don't let us say 6 governors. All the country, all the Northerners governor and all the Southwest governor sat down to fight him, deal with him. Ìbọn tí wọ́n yìn ní olóyè Sunday Igboho ṣé wọ́n yin irú ẹ̀ nílé ààrẹ Gani Adams? Ó ní bóníkálùkù ṣe kọ ìlà sẹ́mi àwọn èèyàn. I will continue saying it. Ààrẹ Gani Adams is a warrior. Bàbá wa ni wọ́n. Lọ́dún tí ààrẹ Gani Adams ń jagun, àwọn náà láwọn èèyàn kan tí wọ́n jókòó táyé ń tìtorí wọn tí wọ́n wò pé wọ́n ń ṣe jagunjagun. Àwọn ni bàbá wa Frederick Fashion. That is the root and genesis of the OPC.
nítorí lọ́jọ́ náà lọ́hùn ayé rí pé ọkùnrin yìí gbìyànjú ayé sì ń fẹ́ wọn. ṣé àwọn ọmọ Freddy Fashewu àbí Freddy Fashewu ń gbèrò pé kí Gani kú gbà yẹn? bẹ́ẹ̀ ẹ má gbèrò bí kí Igboho kú. ẹ má gbèrò ẹ̀. Or we are all created differently. And we are going to work in separate thinkings. Like you watch you can't expect Sunday Igboho to start following Gani Adams like a dundus or prostrating for him. No. Bàbá wa ń sọ̀rọ̀ yìí, ẹja máa sọ pẹ̀lú làákàyè. Lórí gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí náà, mi ò bú bàbá wa Ààrẹ Gani Adams. Kìí ṣe pé ọ̀rọ̀ tí mo lè sọ ò sí, àmọ́ mò ń fèyí pé ìfẹ́. Ẹni tó bá mọ̀ràn àpọ́nlé sọ, ẹ ti mọ̀ wípé orí burúkú ọ̀rọ̀ náà kún ẹnu ẹ̀, kò fẹ́ sọ ni o. Ẹni tó bá rí oyin tó dùn, mọ̀ pé ohun tó dùn yìí náà a máa ṣekú pa ni o. Bọ́ ọ bá rò pé ọ̀rọ̀ ẹnu ọmọ yìí dùn, nǹkan mi lè jáde lọ́la. I'm not using this to beg you or that they are sober. I did not sober. But I'm giving an honor to our father, Iba Ige Adams. Not all these morons speaking. Any morons here go? I'm not scared of any one of you. But olórí là ń forí fún. Ẹ má fún Gàgà ní fùkú fún, kí Gàgà má fọ̀fọ̀ kú fọ̀. Ẹni bá lálì yálàyẹ nìkan, má gbàgbé pé wọ́n lè fọ pọ̀rípọ̀rí yálàyà rẹ o. Àmọ́ ọmọ ìlú òkè ni wá, à ń tijú. Orí ìgbẹ́ ìpéjú báyìí, òun làlá fìlà. Lọ́jọ́ tí fìlà bá ti kọjá bí, ẹ mọ̀ pé àbùkù ń bọ̀ nù. Gbogbo àwọn tá a wá là ń sọ yìí, àwọn Fúlàní gan ti gbọ́ Yorùbá, ló fi jẹ́ pé ẹ má jà á yẹ̀yẹ́ ara wa jù, ẹ sì má jà á downgrade ara wa jù, ni mo fi ń fi eléyìí, ni mo fi ń pẹ̀tù sí wa lọ́kàn. Ohun tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho, tá a bá kà nísìn, ó ti pé 4 years. And it's not yet stable. 4 good years. Bá a ṣe wá ń sọ tó, bólóyè Sunday Igboho bá bọ́ síta ń bẹ̀ òun, èrò lọ bí ọlá omi ni. Ẹ má jẹ́ àgbàgbé, John the Baptist làárọ̀ níṣẹ́ kí Jésù tó dé o. Níjọ́ tí Jésù dé, John the Baptist kò bínú ẹ o. Tẹ́ ẹ bá gbàgbé, John the Baptist ló baptize Jésù. Kí wàá làwọn bímọ ara fún? Ìràwọ̀ tó bá bọ́ta kò síbẹ̀ ṣe lè tẹ́rì. Ohun tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ṣe ń bà á jẹ́, àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀. No matter what you could say about him, he will surely be loved by many. No matter the blackmailing, he will surely be accepted by many. That's what we call true loyalty and true love. You earn it, it can't be bad. Wọ́n kì í rà á. Owó ò ṣe é rà á. Ìkankan ló ṣe la yóò fi rí pé ẹni yìí la gbà fún. Gbogbo àwọn èrò tẹ́ ẹ rí yẹn, ṣé olóyè Sunday Igboho wá kó owó fún yàn kan kó yẹ máa fún wọn? No. No. Ṣé 10,000 tá a bá ṣírò
ẹ má jẹ́ àbùkọ́ jẹ́ káṣírò èèyàn 500 èlò ló jẹ́. mo kí brother Marcus ọmọ balógun ọmọ ọ̀pọ̀lọpọ̀lọ̀ lára àwọn èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́. ìgbà mi wọ́n kàn pè mí pé Mr Wisdom ẹ wọnú àkáǹtì mo ṣe kankan síbẹ̀. àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà a kì í rójú ọgbẹ́ àná lára omi owó onítọ́lọ́wọ́ yóò forward ever backward never. ẹ rí ìfẹ́ ni ẹja jọ lò láàrin ara wa. bóníkálùkù ẹgbà bí tẹ́ ẹ fẹ́ gbà ẹ jẹ́ kóhun náà gba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. It's not a compulsory for Sunday Igboho to submit to Gani Adams. Gani Adams, make your own way differently. Let Igboho make his own differently. Asari Dokubo can't expect Ombolo to come and lie down for him. They are making their own thing differently. Afa al-Falaki, Alan Wasalam Bekun Marahaba. So, Egia make impact. Igbo has made a good impact. ONN is not what we can use money to buy. Fúnra ẹ̀ ló ẹ̀ẹ́nì lọ́dọ̀ àwọn èèyàn làwọn èèyàn fi fẹ́. Ààrẹ Gani has his own through 1993 election when everything happened in the, what do you call it, Mile 12 in Lagos. And people fought for him. You earn loyalty, you can't buy it. It's not by sweet mouth. People see who you are before they submit to you. Your devotion, your hard work, your struggle will make people to devote for you. Osana kirika jenjai chenjai Mandela Osawa Nigeria. So during those periods, Majama Sanoku nígbà tó rí pé gbogbo àwọn gómìnà state mẹ́fẹ̀ẹ̀fà ti padà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó lè lọ sábà nígbà tí olóyè rí pé àwọn kábíyèsí wa náà ti rí ohun tó yẹ kán rí ló di ẹni tó lọ síwájú wọn ìgbà tí oníkálùkù wọn ò fẹ́ gbọ́ tẹnu ẹ̀ he did not send any one of them. So ẹ sálẹ̀ ìyẹn bá dé ebú. Mo rí èèyàn kan wọ́n ní ọmọ Ṣéwù ó ṣe ọ̀rọ̀ kan ìkankan wọ́n ní wọ́n gbowó fún ṣé olóyè yóò àmọ́ pé lágbájá ṣe fídíò fún àáfọ̀ lówó níbo ló ti ráyè tẹ́ ẹ bá sẹ́ni fídíò sólóyè ẹ ló ṣìnà ẹ kí lọ sọ bẹ́ẹ̀ mo fọlọ́ búra kí lọ sọ bẹ́ẹ̀ màá ní ẹ wò ó ọmọ pé mi ò lè ráyè wò ó kí lọ sọ pọ́ǹtì ibẹ̀ ló fẹ́ gbọ́ kò ráyè débi pé yóò àmọ́ pẹ̀lú ọmọ Ṣéwù àbí yóò àmọ́ wo fídíò ẹ̀ níbo ló ti ráyè irú ọmọ Ṣéwù èèyàn lọ́mọ Ṣéwù o má sì mí gbọ́ bẹ́ẹ̀ irú ọmọ Ṣéwù ni ó wà máa pè níbo láyé dèdè rẹ wà. ọmọ Ṣéwù ó rà pé ẹ̀kan kọ́ sábẹ́ comment section ni pé kó sọ̀rọ̀ pa ogun tó ń ṣẹlẹ̀ ní kínní lọ́dẹ̀ Sunday Igboho àmọ́ irú ọmọ Ṣéwù irọ́ ẹ bá tiẹ̀ ní gbogbo olórin àbó tíátà ní ń pè níbo ló ti ráyè. Mo ń ṣe yìí ìfẹ́ la nílò láàrin ara wa. Àmọ̀tẹ́kùn kó bó OPC ṣe kí OPC kó mọ́ wà Àgbékọ̀yà gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. Gbogbo OPC Àgbékọ̀yà Àmọ̀tẹ́kùn ẹ mọ́ wo lóye Sunday Igboho bí pé kì í ṣara yín Yorùbá kan náà làjọ jẹ́. Ìfẹ́ orírun wa lásìjọ ní. Ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ́lé ńlá ìrìn ìrùn wọn pawọ́pọ̀ wọn màgìyàn àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Àwọn kan ni wọ́n declare Ìbà Gani Adams wanted ẹ̀ẹ̀kan ni wọ́n declare ààrẹ Ìbà Gani Adams wanted ẹ̀ẹ̀mejì wọ́n ti declare olóyè Sunday Igboho wanted wọ́n declare rẹ̀ wanted láyé Ládọjà. Àwọn kankan wà you can google it. Bàbá Ọbásanjọ́ declare olóyè Sunday Igboho wanted nígbà ẹ̀. Ọlá àwọn tá a fi mọ̀ ní pé kò tí ì dáyé social media.
And he was also declared wanted July 4th, when DSS declared him wanted as well. So, ṣé ó lọ bá wọn yẹn ní pé ẹ declare mi wanted yóò kí lè ló kọ àbẹ́yẹ̀wò ni ó wù pé kí n má lè wọnú ilé mi. No. Ẹni tí ó ní àwọn ọkọ̀ tó da lágbàlá, tó nílé tí ò ń ṣe kékeré, tó ní connections, ó wá fi gbogbo ẹ̀ lẹ̀, wọ́n wá fi sínú German cell for the 3 months. Ó wà Kútọ́nù for good 2 years. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ọba ló dá bẹ́ẹ̀. Ẹ jẹ́ àgbà kámú. Ẹ mọ́ expect yìí pé báyìí. Bọ́ bá tásìkò àti fùràlà. Security. Ẹni ọba àwùjọba kó gbé security fún. Security yẹn kọ́ ní òye olóyè Sunday Igboho kúrò nínú iṣẹ́. Sunday Igboho is a billionaire. He's a billionaire. Lọ́jọ́ kan, èèyàn kan, ó ní di mọ́tò, ìrìn dárúkọ ẹ̀. Mo wá pè wọ́n pé, yes sir, lágbájá báyìí ní di mọ́tò. Wọ́n ní, ṣínà, pé a ló fẹ́? Mo ní ó máa dáadáa bá lè gbé mọ́tò fún un. Mo fi Ọlọ́run búra, ẹni yẹn bá ń gbọ́ prógámù mi, ó máa jẹ́rìí sí. Èmi go débẹ̀ wọ́n kàn ní ó yá fún nọ́mbà yìí kó pẹ́ nìyí kó wo mọ́tò yìí tó bá láìkẹ́ kó lọ gbé. Mọ́tò tí mo dẹ̀ ń sọ yìí tó kún bọ ní mọ́tò bíi 7-8 million ni. Ó dẹ̀ gbé fún. So tẹ̀tẹ̀ ògbògbò ti lómi tẹ́lẹ̀ kójú òun tó dé. Kìí ṣe dìdìrín tá à ń dánwò social media irọ́ ó fi Yorùbá nation ẹni tó tún sọ nígbà tí bàbá Kọ́lá Olóòtú gíráàtì tàbí fún wọn wọ́n ní èmi ò dúró de ẹnì kankan kí n dé kí n lọ ní kò dúró de kéèyàn kan fún lówó October 1st ìṣàgbọ́ òbí kan ni. He's just doing his own the way God has just sent him. Olóyè ó ṣe nǹkan mi èyí ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé gbọ́ ṣé kí náà ni má bínú ìrántí sọ fún ọ ni èmi ti ṣe yẹn. Tó bá ń gbọ́ ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú. He is contented on his own. Ilé epo tólóyè ní kì í ṣẹgbẹ́ mẹ́ta láwọn ibi tó dáa. And other businesses. So what are we insulating? Ó ti mókè kò sí bẹ́ẹ̀ ṣe lè jábọ́. Kò wá sí bá a ṣe lè ṣe náà. Kò sẹ́ni tó lè jáde Gani Adams ìbọn débi pé yóò mọ tọrọ jẹ. Ó ti make name ẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Nílò ọ̀nà ẹja tó lọ tí ò dé sàlẹ̀.